ẹ ṣeun gẹ́gẹ́ bí international man ẹni tí ó ń lọ káàkiri tó ń wá láti ilẹ̀ òkè òkun wá sí Nàìjíríà tó sì jẹ́ ọmọ bíbí ilẹ̀ Yorùbá yìí tó ń gbé àṣà Yorùbá lárugẹ kí ni báwo ni yín ṣe dùn nígbà tẹ́ gbọ́ irú ètò tó ń bọ̀ lọ́nà yìí. I don't mean to go on it because but mo wá fún ọ̀tọ̀ ni mo rí kábíyèsí ni àtàwọn pé àwọn ń ṣe nǹkan mi báyìí wọ́n ṣiṣẹ́ lójú international àdìrẹ festival. Yeah, I'm somebody who is passionate about àdìrẹ issue. You know the program ti máa ń ṣe tó jẹ́ pé àdìrẹ carnival lápẹ́ tiwa international ni a lè máa ṣe lóyìnbó bá dẹ̀ ṣe everywhere gbàgbá ìdààmú èèyàn ti máa wá síbẹ̀ àdìyí ṣe láti 2013 láti ṣe. tó bá gun ẹṣin nínú mi kò ní kọsẹ̀ torí pé Ọlọ́run ló ní bó ṣe máa rí nìyí. Kábíyèsí wọ́n ń ṣiṣẹ́ ribiribi wọ́n dẹ̀ kópa lọ́tún lósì wọn ò dẹ̀ fẹ́fẹ́ nìkan kan lẹ̀ wọ́n sọ pé àwọn ò fẹ́ kí àṣà ní Àdùkẹ́ kó jẹ́ pé wọ́n máa dúró títí àwọn ò ní lè ráyè dá wọn lóhùn pé ká lọ dá wọn lóhùn ká fohùn jẹ́ fún wọn torí pé ẹni tó yí ó kópa nínú àṣà àti ìṣe wa ni kábíyèsí jẹ́. Táwọn náà dẹ̀ sọ pé nígbà táwọn wà ní Cambridge aṣọ Yorùbá pàápàá jùlọ aṣọ táyàwọ̀ sọ́rùn yìí àdìrẹ bẹ́ẹ̀ làwọn máa ń wọ̀ báwọn ìwé yẹn dẹ̀ máa ń wọ̀ àwọn pẹ̀lú envy ni pé eléyìí tún yàtọ̀ o. Olórí báwo nínú yín ṣe dùn tó nírú ọjọ́ òní tí kábíyèsí ọba Sàká Adélọlá Mátẹ̀mílọ́lá Òtílẹ̀ Tákéje bí wọ́n ṣe ń ṣíṣọ lójú ètò yẹn fún tọdún yìí. Well, inú mi dùn gan because àti gbé àṣà àti gbé ìṣe àti èdè wa àti oúnjẹ wa àti ìmúra wa àti gbé lárugẹ ó ṣe nǹkan pàtàkì torí ó máa jẹ́ ó mìíràn pé a gbàgbé ara wa. It is a wonderful thing and a wonderful feeling to know that your tradition, your culture isn't lost. No matter where you go to, no matter who you become in life, what is most important is who you are. And everybody wants to know who you are and who you represent, what you represent. And it is important that we all keep our traditions and show respect for other people's traditions. Orúkọ mi ni Àṣàní Adébóyèjọ. Èmi ni Àṣàní tó wà nínú Àṣàní and Àdùkẹ́ Foundation. Àwa tá a ṣe agbátẹrù àti alágbèékalẹ̀ àjọ̀dún àdìrẹ àti àṣà. Àkọ́kọ́ ń pè ní National Àdìrẹ Festival. Ṣùgbọ́n lọ́dún tó kọjá, àwọn ìjọba ilẹ̀ Germany wọ́n sọ fún wa pé ó ti di international. Àwọn wà ní gbàgede Òkè Àgọ́ Òwu ní Owu Kingdom ní Palace ọba wa Professor Sàká Adélọlá Àdìsá Mátẹ̀mílọ́lá. Lónìí náà a tún ti wá gba ìfòǹtẹ̀lù pé àjọ̀dún ọdún yìí tó jẹ́ ẹlẹ́ẹ̀kẹta irú ẹ̀ ó ti wá di 3rd International Àdìrẹ and Cultural Festival. And Cultural Festival. Bẹ́ẹ̀ni. A rí yín nínú aṣọ àdìrẹ, a dẹ̀ rí yín nínú ètò ìṣíṣọ lójú tó wáyé lọ́dọ̀ kábíyèsí. Kí ló ń ṣẹlẹ̀ gangan? Okay, a wá láti officially ká wá present invitation 3rd national tó ti wá di international by 3rd International Àdìrẹ and Cultural Festival fún kábíyèsí ọba Professor Sàká Mátẹ̀mílọ́lá. Gẹ́gẹ́ bí ọ̀dọ́ tó wá ń gbé àṣà Yorùbá lárugẹ, kí ló fà á? Gẹ́gẹ́ bí ọ̀dọ́ tí ó dẹ̀ mú pé kí a gbé àṣà wa lárugẹ, ìdí tí mo fi wò bẹ́ẹ̀ ni pé àwa ní future generation, àwa ní ọjọ́ ọ̀la, àṣà má bàa parun. Bẹ́ẹ̀ ni nǹkan tí àwọn òbí wa fi lé wa lọ́wọ́, ká fọwọ́sowọ́pọ̀ ká túbọ̀ gbé lárugẹ sí i, ká má yẹ kó parun, ká túbọ̀ ṣe togetherness. Níṣọ̀kan, yes. Ẹ ṣé. Àdìrẹ mọ̀ rẹ wà lọ́rùn yín gan o. Rẹwà o. Kì í ṣe díẹ̀ pẹ̀lú fìlà. Èmi náà mo ṣe. Aṣọ ló mo ṣe. Ẹ̀yin lẹ ṣe àdìrẹ yìí fúnra yín. Èmi mo ṣe o. Kí ló jẹ́ kẹ́ ẹ máa kọ́wọ́ ti aṣọ àdìrẹ àti àṣà Yorùbá lẹ́yìn náà? Torí ọjọ́ ọ̀la àṣà àti ìṣe wa ni. Ká bá wò lọ ká wò bọ̀ níjó rẹ̀ yìí. So àwa ọ̀dọ́
a fi ara sí iṣẹ́ yìí àwọn ìyá tó mọ̀ nípa ẹ̀ tí ń lọ. ẹ̀yin wàá fẹ́ kó parun. Ìfẹ́ kó parun. I'm from Delta State. From Delta State. Yes. What prompted you into adire making, supporting this culture? Okay, first off, I'm a core member 7 year in Ogun State. Okay. So my guardian, she served in Ekiti State, so she sold. As at then, when she was in Delta State, she was selling adire in Delta State. So when she heard that I'll be serving here, she said, okay, that I should try and learn adire. That is a very good thing. So it's a very good work of art. So that was the thing that prompted me. Okay. Àwọn olórí kábíyèsí náà ò ṣàì ti ètò ọ̀hún lẹ́yìn olórí àgbà Adijat Bámidélé Mátẹmilọ́lá náà ṣàlàyé wípé inú àwọn dùn àwọn sì kọ́wọ́ tì í níbi ètò náà. Èyí farahàn gan nínú ìsọ̀rọ̀ wọn, ìṣe wọn àti ìtẹ́wọ́gbà ètò ìdàgbàsókè fún àṣà wa lárugẹ tó wà fún ti 3rd International Adire Festival. Àwọn olóyè àti àwọn olórí Adijat Bámidélé Mátẹmilọ́lá àti olórí kékeré olórí Aminat Mátẹmilọ́lá ló ṣojú kábíyèsí níbi ètò ìsísọ lójú 3rd International Adire and Cultural Festival tọdún yìí. Ní báyìí ẹ farabalẹ̀ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé lórí bí ètò 3rd International Adire Festival ṣe fẹ́ wáyé. Àṣà ní Àdùkẹ́ International Adire Festival lélẹ́yìí ó ti kúrò ní National Adire Festival. Ẹ bá dárúkọ yín fáwọn tó ń wò yín. Orúkọ mi ni Àṣàní Adébóyèjọ. Èmi ni Àṣàní tó wà nínú Àṣàní Ànàdùkẹ́ Foundation. Àwa tá a ṣe agbátẹrù àti alágbèékalẹ̀ àjọ̀dún àdìrẹ àti àṣà. Àkọ́kọ́ ń pè ní National Adire Festival. Ṣùgbọ́n lọ́dún tó kọjá àwọn ìjọba ilẹ̀ Germany wọ́n sọ fún wa pé ó ti di international. Àwa wà ní gbàgede Òkè Àgọ́ Òwu ní Owu Kingdom ní Palace ọba wa Professor Saka Adélọlá Àdìsá Mátẹmilọ́lá. Lónìí náà a tún ti wá gba ìfòǹtẹ̀lù pé àjọ̀dún ọdún yìí tó jẹ́ ẹlẹ́ẹ̀kẹta irú ẹ̀ ó ti wá di 3rd International Adire and Cultural Festival. And Cultural Festival. Bẹ́ẹ̀ni. Ẹ ṣé. Ètò yìí níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ lóòótọ́ kì í ṣe alákọ̀ọ́kọ́ ẹ̀ lélẹ́yìí. Kí ló mú wá sọ́kàn yín? Nǹkan tó mú wá sọ́kàn mi láì tiẹ̀ wá mọ̀ wípé àwọn aláyédèrú wọ́n máa tojú bọ̀ nǹkan tá à ń ṣe. Ó ti ń pòǹgbẹ lọ́kàn mi láti bí ọdún 13 sẹ́yìn báyìí tí mo ti ń rò wípé a gbọ́dọ̀ wá ọ̀nà, a gbọ́dọ̀ wá ọgbọ́n ta fẹ́ dá láti rí i pé àwọn àṣà ilẹ̀ wa kò parun. Èyí tó dẹ̀ ṣe àkọ́kọ́ nínú àṣà òun laṣọ tá à ń wọ̀. Tó bá rí aṣọ tá a wọ̀ tá a bá dúró bẹ́ẹ̀ mi àti ẹ̀ ṣe dúró yìí báyìí wọ́n ti rí i pé àwọn ti Ògùn State rèé Tẹ̀gbá rèé. Aṣọ ó pẹ̀lú nǹkan ìdánimọ̀ nǹkan àṣà wa kó tó di pé a sọ̀rọ̀ tó máa mọ èdè wa kó tó wá di pé wọ́n bá wa lò tó máa rí ìwà wa gẹ́gẹ́ bí ìwà ọmọlúwàbí. Ó wá jẹ́ nǹkan tó ń pòǹgbẹ lọ́kàn mi pé a máa gbọ́dọ̀ lajú sílẹ̀ torí pé àwọn tó wà nínú iṣẹ́ àdìrẹ yìí àgbà ti ń dé, ara ò le tó. Àwọn ọ̀dọ́ dẹ̀ rèé iṣẹ́ tó ń ṣe kò súnmọ́ ọ̀nà ibẹ̀ yẹn. A wá wò ó pé kí la lè ṣe. Ẹ jẹ́ ká wá ọ̀nà tá máa fi jẹ́ kí iṣẹ́ yìí kó dùn mọ́ àwọn ọ̀dọ́ ní inú, kó appeal sí wọn, kó yára lóyún kí wọ́n fẹ́ láti ṣe. Ó jẹ́ nǹkan tí ó fà wọ́n mọ́ra. Ẹ ṣe ó jẹ́ nǹkan tó fà wọ́n mọ́ra láti ṣe. A wá bẹ̀rẹ̀ sí wò pé kí la lè fàdìrẹ ṣe. A fàdìrẹ ṣe bàtà, a fi ṣe gèlè tá à ń wé, a fi ṣe báàgì tá à ń gbé lọ ibiṣẹ́, a fi ṣe báàgì tá à ń gbé travel, a fi ṣe ẹ̀gbà ọwọ́, a fi ṣe yẹrí etí. Even other program tó wáyé ní ọdún tó kọjá. Bẹ́ẹ̀ni, ó yà mí lẹ́nu ńgbà mo dé mo ní. Oríṣiríṣi nǹkan la fi ń ṣe. A wá
wò pé kí la lè ṣe, ẹ jẹ́ ká pe àwọn ọ̀dọ́ yìí, ẹ jẹ́ kó wá wo àfihàn gbogbo àwọn nǹkan tá a ṣe yìí, kó ní kálukú wa máa mú yìí tó rí pé eléyìí ó máa rọrùn fún mi láti ṣe nǹkan tá à ń ṣe lọ́dọọdún ni à ń fò pé ọ̀nà tá lè gbà ní pé ká ṣe àjọ̀dún tó máa kó gbogbo èèyàn jọ tá máa ṣe àfihàn àwọn nǹkan tá a ti ṣe yìí tó ní kálukú máa mú tiẹ̀ pé eléyìí ló wù mí ṣe eléyìí ló wù mí ṣe. Nípa ìdí èyí ìtàn yẹn á dúró lọ́kàn oníkálukú, kò ń ṣe pé ó kàn fẹ́ rẹ aṣọ, ó fẹ́ ṣe aṣọ nìkan, ṣùgbọ́n ó fẹ́ fi dára, ó fẹ́ fi ṣọnà, ẹni tó lè fi máa ṣe beddings, ẹni tó lè fi máa ṣe table cover, ẹni tó lè fi máa ṣe bàtà, ẹni tó lè fi máa. ẹni tó lè fi ṣe táì torí mo rí táì last year. bẹ́ẹ̀ ni a fi ṣe táì, a fi ṣe oríṣiríṣi àwọn òkú lọ́dọọdún ká máa kó àwọn èèyàn jọ láti ṣàfihàn yìí, ká dẹ̀ máa pe àwọn ọ̀dọ́, a wá ń pe àwọn ọ̀dọ́ mọ́ra. Ní ọdọọdún tá a bá ti ṣe àjọ̀dún, a máa kó àwọn ọ̀dọ́ bẹ́ẹ̀, a máa ń rí i pé ó kéré jù a kọ́ 100 ọ̀dọ́ lójúmọ́ fún àdìrẹ yẹn. 100 là ń kọ́ lójúmọ́ fún gbogbo time tá a máa fi ṣe festival yẹn tán. Láàárín àwọn 100 tá a wá kọ́ yẹn, à wá kónú àwọn tá a bá rí pé akitiyan wọn lórí pé mo fẹ́ ṣe àdìrẹ yóò pọ̀, à wá kó wọn lọ sí ilé iṣẹ́ wa tó jẹ́ facility center wa, à wá kọ́ wọn fún odindi oṣù 3 láti mọ bọ́n ṣe ń ṣe àdìrẹ láti bẹ̀rẹ̀ títí dé advanced level àti títí dé pé wọ́n fẹ́ fi ṣe ọ̀nà oríṣiríṣi. Àwọn pé nípa ìdí èyí kò ń ṣe lẹ́nu nìkan ni à ń gbé àṣà wa ró, ṣùgbọ́n a gbọ́dọ̀ fi ìṣe sí. Nípa ìdí èyí a kọ́ ọmọ 100 lọ́dún yìí, a kọ́ 100 lọ́dún tó ń bọ̀, a kọ́ 100 ní kínní, ó bẹ̀rẹ̀ sí gbòòrò sí i, ó ń gbilẹ̀ sí nìyẹn. ó ń gbilẹ̀ sí nìyẹn. Nípa ipasẹ̀ yẹn kò ní jẹ́ kí àṣà yẹn kó parun, yàtọ̀ sí pé à ń fẹnu sọ. Kí làkòrí ìtọ́dún yìí? Àkòrí ti ọdún yìí òun la wá pè ní ipa àjogúnbá wa tó ṣe ọ̀nà àṣelà. Ìyẹn ní àwọn onígẹ̀ẹ́sì sọ pé threads of legacy, patterns of prosperity. Ọ̀nà àjogúnbá wa yìí bẹ̀ la máa gbà ká máa ṣe ọ̀nà. Ìyẹn ni wípé àrà oríṣiríṣi tó máa mú àṣelà, tó máa mú ọrọ̀ tó pọ̀ wá bá wa. Èyí tá wá pè ní tagline, ìyẹn ni pé ká sọ kó yé wa, ìyẹn la sọ wípé from our roots to the world. Ṣé wá rí i pé Ọlọ́run nífẹ̀ẹ́ sí wa nítorí nǹkan tá a rò lọ́kàn pé láti ìpìlẹ̀ wa o títí dé gbogbo àgbáyé. Adẹ̀wá dé ààfin kábíyèsí lónìí. A tún wá ṣe alábàápàdé àwọn ọmọ Nàìjíríà tán wà lókè òkun tán ń gbàṣà lárugẹ, onímọ̀ ẹ̀rọ Yẹmí Ògúndélé, táwọn náà wá bá wa fi àṣẹ sí, tán fi òǹtẹ̀lú pé àṣà wa yìí o, àjọ̀dún wa yìí o, kéèṣù lẹ̀ yìí nìkan o, ó ti wá dé òkè òkun, ó ti di international, di gbogbo àgbáyé. Nípa ìdí èyí lọ́dún yìí 3rd International Adire and Cultural Festival là ń palẹ̀ mọ́ ẹ̀. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Tọ́ ẹrù àwọn èèyàn bí ara àwọn tó fẹ́ ṣàtìlẹ́yìn nǹkan tàbá fẹ́ kọ́wọ́ ti wéètò lẹ́yìn tó dáwọn míì wọn ìgbọ́rú ẹ̀sìn tí wọ́n gbé àgbọ́dọ̀ ṣàtìlẹ́yìn fún. Báwo náà ṣe ṣe? Ní ìta wá wá yìí o, ní ìta wà yìí o, tó ti di international yìí o. Ẹ jẹ́ ká sáré ká ti kìíní ìlẹ́yìn torí tiwa. Àyè wá wà fún àwọn tó fẹ́ ṣe onígbọ̀wọ́ pé èmi náà fẹ́ ṣe kóríyá fún yín, mo fẹ́ ṣàtìlẹ́yìn, èmi náà fẹ́ pẹ̀lú àwọn tó ń gbé àṣà wa lárugẹ. Ẹ lè pe nọ́mbà sí ilé-iṣẹ́ wa 08034720409 àbí kẹ́ tẹ àtẹ̀ránṣẹ́ sí ashaniandadukefoundation@gmail.com ashaniandadukefoundation@gmail.com. Ẹ lè lọ sórí ẹ̀rọ ayélujára ẹ̀rọ alátagbà www.ashaniandadukefoundation.com.ng. Gbogbo bí ètò ṣe ń lọ, gbogbo àwọn social media handles wa Ashani and Aduke Foundation lórí Twitter tó ń jẹ́ X nsìn, lórí Facebook, lórí TikTok, lórí Instagram Ashani and Aduke Foundation ló bá tán. Ọjọ́ wo ló máa wáyé, ìgbà wo ló máa wáyé? Báyìí a ti ń palẹ̀ mọ́ oṣù kọkànlá ọdún yìí láti ọjọ́ 10 títí di ọjọ́ 15, ọjọ́ 6 gbáko ni. A máa ní àdìrẹ competition tó jẹ́ pé gbogbo ìpínlẹ̀ ló máa wá sí ìpínlẹ̀ Ògùn láti wá ṣe ìdíje ìfigagbága pé èmi mo mọ ọ̀nà yìí ṣe jù. Lẹ́yìn yẹn a máa ní cultural health walk tá a máa rìn kára dá ṣáṣá. Lẹ́yìn yẹn a máa ní cultural day tí ìtàn oríṣiríṣi tá a máa sọ ìtàn, tá a máa pàlọ́, tá a máa ṣe ìdíje lórí ọ̀rọ̀ àṣà wa.
lẹ́yìn yẹn a máa ní cultural local game competition níbi tó yẹ pé eré ayò eré ìdárayá oríṣiríṣi tó jẹ́ tilẹ̀ wa a máa ṣe ìfigagbága ẹ̀ náà a máa ṣe ìdíje. Lẹ́yìn yẹn bàbá wa Túndé Kèlání wọ́n máa ń ṣe àfihàn sinimá ìta gbangba fún wa ìyẹn náà tún máa ṣẹlẹ̀. Lẹ́yìn tá a bá tún ṣe yẹn a tún máa ṣe drama a wá ṣe pabambarì ẹ̀ tá a máa ṣe àfihàn àwọn ọmọ tí a ti dá lẹ́kọ̀ọ́ tó máa gba ẹ̀kọ́ àṣeyege ìyẹn graduation ceremony. A máa wá ní oríṣiríṣi àwọn òǹtajà àdìrẹ oríṣiríṣi ilé iṣẹ́ tó fẹ́ ṣe agbátẹrù tó fẹ́ ṣe ìrànwọ́ opportunity for networking láti pàdé èèyàn láti ṣe ìbáṣepọ̀ kájọ dówò kájọ dọ́rẹ̀ẹ́ tí ó máa mú ìlọsíwájú bá iṣẹ́ wa bá ìgbésí ayé wa. Àwa ṣe oríṣiríṣi àfihàn àṣà ló máa ṣẹlẹ̀ ijó orin ewì àlọ́ àpamọ̀ àlọ́ àpagbè no in fact you can't afford to miss it. Ní fẹ́ gbẹ̀yìn bẹ́ẹ̀ wọn ò gbọ́dọ̀ fi ẹnikẹ́ni wa ṣàwátì. Ní 10th to 15th of November 2025 ọjọ́ kẹwàá títí di ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kọkànlá nínú ọdún yìí kó wá lè ṣe kó lè rọrùn fún àwọn tó fẹ́ ràn wá lọ́wọ́ tó máa ṣagbátẹrù òun láṣẹ ti bẹ̀rẹ̀ báyìí o kábíyèsí ti ní ká máa lọ láti ìsìn lọ ẹ máa bẹ̀rẹ̀ sí máa rí #3rd International Adire and Cultural Festival #from our roots to the world #threads of legacy pattern of prosperity ẹ máa bẹ̀rẹ̀ sí rí kákàkiri ní gbogbo ayélujára ẹ tẹ̀lé wa ẹ béèrè ìbéèrè ẹ forúkọ sílẹ̀ láti pẹ̀lú àjọ̀dún ti ọdún yìí. tó ẹ ṣeun kẹ́ tó dárúkọ yín lẹ́ẹ̀kan sí ká tó máa lọ ẹ̀yin èèyàn wa òun leléyìí àwọn èèyàn àwọn ìjọba orílẹ̀-èdè míì wọ́n ti ń kọ́wọ́ ti ètò ìlẹ́yìn mélòó àwa lẹ́nìkọ̀ọ̀kan iṣẹ́ yín náà ẹ lè fi ti ètò ìlẹ́yìn ẹ̀yin fúnra yín náà lè tì lẹ́yìn láti máa gbé àṣà wa àdìrẹ wa lárugẹ sí ẹ ṣe púpọ̀ orúkọ yín lẹ́ẹ̀kan sí. Orúkọ mi ni Àṣàní Adébóyèjọ èmi ni Àṣàní tó wà nínú Àṣàní and Àdùkẹ́ Foundation. Àdùkẹ́ yẹn wá dà. ẹ ṣeun Àdùkẹ́ ń ṣe pọ̀pọ̀ ṣìnṣìn gbogbo àwọn tá a jọ wá sí ọ̀dọ̀ kábíyèsí lónìí à ń gbé wọn padà sí inú ọgbà wa à ń rí àwọn olóyè Àdùkẹ́ náà ẹ máa retí. ẹ ṣeun ó dáa ó dìgbà kan náà ká fèrè pàdé. ẹ máa bá wa wo Bembeyeke TV tẹ́ bá dẹ̀ ti wò tán ẹ máa bá wa share ẹ̀ ó kún fún ọgbọ́n ó kún fún ìmọ̀ ó kún fún òye ó dẹ̀ tún kún fún àṣà àti ìṣe pàápàá tilẹ̀ Yorùbá.